wàá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sùn ṣe, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní, tí ń ṣe ọjọ́ Friday June 13 ọdún 2025 tá wà nú ẹ̀ yìí. Ẹ̀yin tẹ́ ń wò mí, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ ìwúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kí ẹ sì má gbàgbé láti follow, kí ẹ sì subscribe kẹ́lẹ́ pẹ̀lú àwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Ẹ̀yin tẹ́ sì fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kanra yan Aries, ẹ̀yin tàbí láàrin March 21 sí April 20. Ohun tọ́jọ́ tòní sọ fún yín ní pé kẹ́rí dájú pé ẹ mójútó ọ̀rọ̀ ìgbésí ayé yín dáadáa. Bẹ́ẹ̀ sì ni gbogbo akitiyan tẹ́ bá ṣe lọ́jọ́ tòní á jẹ́ kí ìgbésí ayé yín dára. Ìmọ̀ tẹ́ bá ṣe ṣakitiyan sí, bẹ́ẹ̀ náà ni ìgbésí ayé yín fi máa dára sí. Ẹ̀yin tẹ́ bá ń ṣiṣẹ́, àkókò ìdára púpọ̀ fún yín láti rí dájú pé ẹ wòye sí bí iṣẹ́ yín ṣe ń lọ àtàwọn nǹkan tẹ́ fẹ́ ṣe láti rí dájú pé iṣẹ́ yín náà lọ déédéé. Ó dára kẹ́ tẹpá mọ́ṣẹ́, kẹ́rẹ́ra yín lẹ̀ kẹ́ ṣe nǹkan yín létòlétò, kẹ́ fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ṣe ohunkóhun. Ẹ sì lè bẹ̀rẹ̀ sí ní plan ohun tuntun èyí tó lè ran ìdàgbàsókè ìgbésí ayé yín lọ́wọ́ lè ní kò sí wàhálà. Aago 7:30 láṣálẹ́ sí aago 9:15 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ rẹ́ẹ̀dì sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tàbí láàrin April 21 sí May 20 lọ́jọ́ tòní, agbára káká máa wà fún yín, ara yín máa yá gágá tílẹ̀ ó fi ṣú ni. Bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀ yín gan ó ṣeé ṣe kí ẹ fẹ́ máa ṣe àwọn nǹkan èyí tá a tún mú kí inú yín dùn, kára yín yá gágá lọ́jọ́ tòní, tí yóò dára púpọ̀ kí ẹ gbájúmọ́ gbogbo nǹkan tó bá yẹ kí ẹ gbájúmọ́. Tó bá ṣe pé bóyá ẹ wà restless gan, bóyá ẹ ráyè láti sinmi gan, ẹ ṣáà máa wò bẹ̀ tókè ní dára púpọ̀ láti fi tẹpá mọ́ṣẹ́ kí ẹ lè rere gbámú lọ́jọ́ tòní. Gbogbo kíkọ́ tẹ bá dáwọ́lé, gbogbo ẹ̀ pátá lẹ máa ṣe ní àṣeyọrí, tó sì jẹ́ pé gbogbo nǹkan tẹ bá ṣe lénìí á padà bí ire fún yín lọ́jọ́ iwájú. Lénìí kò dára kí ẹ sùn láì tan iná sùn, bẹ́ẹ̀ sì ló dára kẹ́ rẹra yín lẹ̀, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn. Kò dára kẹ́ sọ̀rọ̀ àsọjù ní àwùjọ. Àwọn nǹkan tó bá dàbí plan tẹ́ ń plan fún dáadáa náà, kò dára kí ẹ jẹ́ kó líkì síta, kẹ́ pamọ́ láṣìírí ló dára jù. Blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tàbí láàrin May 21 sí June 20, kò ní sí nǹkan tó máa fà yín sẹ́yìn lọ́jọ́ tòní rárá. Gbogbo nǹkan tẹ́ bá ń ṣe pátápátá lẹ máa ṣe létòlétò, ìgbésẹ̀ kẹ́ ẹ máa gbé gan, ìgbésẹ̀ kankan lẹ máa fẹ́ gbé láti rí dájú gbogbo nǹkan lọ bó ṣe yẹ kó lọ. Gbogbo nǹkan tẹ́ sì fẹ́ ṣe lénìí ó dára púpọ̀. Tẹ́ bá lè ṣe nǹkan yín létòlétò lénìí, gbogbo nǹkan kíkan tẹ́ bá ṣe pátá lẹ máa ṣe láṣeyọrí tó jẹ́ pé á tún ràn yín lọ́wọ́ láti rí ṣe dáadáa láàyè iṣẹ́ yín lọ́jọ́ iwájú. Ẹ wá ní ìrètí gbogbo nǹkan ti dá, ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín, ẹ má ṣojú kòkòrò nǹkan ju bó ṣe yẹ lọ. Bẹ́ẹ̀ sì ni lénìí kẹ́ fi àtẹ̀yàwó sáwọn èèyàn, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ turquoise blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tàbí láàrin June 22 sí July 22, gbogbo nǹkan kíkan tí ẹ bá ṣe lọ́jọ́ tòní, ọgbọ́n ìmọ̀ òye tẹ́ ẹ fi ṣe Ọlọ́run ti ṣe fún yín o, tó jẹ́ pé kò sí bí nǹkan náà ṣe lè lé koko tó, ìrọ̀rùn báyìí lẹ́ fi yanjú ẹ̀ pátápátá lọ́jọ́ tòní. Fún ìdí èyí ọjọ́ tòní dára kẹ́ fi gbájúmọ́ṣẹ́, kẹ́ fi tẹpá mọ́ṣẹ́. Ẹ má ṣe bẹ̀rù bojo lórí nǹkan kíkan tẹ́ bá fẹ́ gbéṣẹ́ rárá láàyè iṣẹ́. Ẹ rí dájú pé ẹ nígbàgbọ́ pé gbogbo ẹ̀ pátápátá lẹ́ẹ̀ṣì láṣẹ yanjú láṣeyọrí pátápátá. Lénìí sí èrè kẹ́ rí dájú pé ẹ mọ́kàn balẹ̀, kí ẹ gbà àlàáfíà láàyè, kí ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́. Bẹ́ẹ̀ sì ni kí ẹ fi ìgboyà ṣe ohunkóhun tẹ́ bá ṣe lọ́jọ́ tòní dára. Orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 láàárọ̀ sí aago 9 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tàbí láàrin July 23 sí August 22 lọ́jọ́ tòní, ìgbésí ayé máa dára. Ẹ ní wulẹ̀ ráyè láti máa ní ń prolong nǹkan àbẹ́yìn sọ pé iṣẹ́ yìí ó tún dọ̀la kí n tó ṣe, iṣẹ́ yìí ó tún dọ̀túnla kí n tó ṣe. Gbogbo nǹkan kí nǹkan tẹ́ bá fẹ́ ti pátápátá ìrọ̀rùn báyìí lẹ́ fi sáré mójútó gbogbo ẹ̀ ní kíákíá, pàápàá àwọn nǹkan tó ṣe kó tó jẹ́ mẹ́ta tí ẹ ti ń fẹ́ ṣe. Èyí ní ìlẹ́rìí dájú pé ẹ ṣe wọ́n ní àṣeyọrí. Àwọn nǹkan yìí sì kì í ṣe kí ó bí ìyípadà rere nínú ìgbésí ayé yín. Bẹ́ẹ̀ sì ni láàyè iṣẹ́ lọ́jọ́ tòní kò sí bẹ́ẹ̀ ṣiṣẹ́ sí, àtúnṣe yín bí ìgbà pípẹ́ padà lọ àkókò àti ìgbà tó dára pẹ̀lú àwọn olólùfẹ́ yín, tó sì jẹ́ pé máa fẹ́ create time rẹ̀ lẹ̀. Ó dára kẹ́ múra dáadáa lénìí, kí ẹ dòrí lójú
ló dára kẹ́ sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sí èèyàn, ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ gbà láfíà láàyè, kí ẹ sì wá ìrọ̀rùn láwùjọ yín pẹ̀lú. Aago 9 láàárọ̀ sí aago 11 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọ́lọ̀ silver ti jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tàbí láàrin August 23 sí September 23, ó ṣeé ṣe kí ẹ rí ìwòye sí pé gbogbo nǹkan lọ dáadáa ní ààyè iṣẹ́ yín. Gbogbo títẹpá mọ́ṣẹ́ láti jọ́ mẹ́ta ó ti ń padà bí èso rere fún yín báyìí o. Gbogbo akitiyan yín kò lọ lásán, kò lọ lófo. Fún ìdí èyí, gbogbo nǹkan kíkan tí ẹ bá ń ṣe láàyè iṣẹ́, ẹ rí dájú pé ẹ túbọ̀ tẹpá mọ́ṣẹ́ lé lórí kí ire náà kó lè di dọ́bùdọ́bù fún yín o. Bẹ́ẹ̀ sì ni understanding tó múnádóko á gbalẹ̀ láàrin ẹ̀yin àti mọ̀lẹ́bí lọ́jọ́ tòní tí ó sì ní sí problem. Ẹ túbọ̀ ṣiṣẹ́ yín bó ti tó àti bó ti yẹ, ìyẹn á tún ràn yín lọ́wọ́ dáadáa lọ́jọ́ tòní. Ẹ free mind yín kí ẹ nígbàgbọ́ ní kíkún nínú ara yín. Bẹ́ẹ̀ sì ni kò dára kẹ́ ṣe ohun tó lágbára jẹ̀mí yín lọ lénìí, kí ó dára kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn lénìí o. Bẹ́ẹ̀ sì ni kẹ́ fi ìfẹ́ àti ọ̀yàyà hàn sí àwọn ènìyàn lénìí pẹ̀lú. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọ́lọ̀ navy blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ márìmí fún Libra, ẹ̀yin tàbí láàrin September 24 sí October 23, ọjọ́ tòní dára púpọ̀ láti rí dájú pé ẹ jókòó lẹ́yìn nìkan láti ronú jinlẹ̀ nípa ọ̀rọ̀ ìgbésí ayé yín, láti wòye sọ́nà tí ẹ fẹ́ gbé gbà táyà tó fi dára. Ó ṣeé ṣe kí ẹ fẹ́ ní mùsùlùmí bákan lénìí, ṣùgbọ́n kẹ́ rí dájú pé ẹ lo okun àti agbára tó lọ fún yín láti rí dájú pé ẹ ṣe àwọn nǹkan tí á mú kí inú yín dùn, kí ayọ̀ yín kún. Gbogbo nǹkan kíkan tí ẹ bá ronú nípa ẹ̀ lénìí nípa ọ̀rọ̀ ìgbésí ayé yín, ó ṣeé ṣe kí ibi tẹ́ bá bá yọ kí ó ran ìgbésí ayé yín lọ́wọ́ tí ẹ bá tẹ̀lé lénìí. Kò dára kí ẹ sùn láì tan iná sùn lénìí, kò dára kí ẹ wáṣọ dúdú bérémù láti òkè délẹ̀ lénìí rárá. Bẹ́ẹ̀ sì ni kò dára kí ẹ sọ̀rọ̀ àsọjù láwùjọ. Àwọn àṣírí kọ̀ọ̀kan yín kí ẹ pamọ́ dáadáa. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tàbí láàrin October 24 sí November 22, agbára káká máa wà fún yín. Kódà ẹ máa lè gbajúmọ̀ nǹkan tó yẹ kẹ́ gbajúmọ̀ lásìkò tó tọ́ àtàsìkò tó yẹ. Ọjọ́ tòní dára púpọ̀, kódà ó ṣeé ṣe kí ẹ ṣe alábàápàdé àwọn ìmọ̀ tuntun, àwọn ẹ̀kọ́ tuntun tó wá tún ran ìdàgbàsókè ìgbésí ayé yín lọ́wọ́. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní ó dára kí ẹ fi wá ìmọ̀, àwọn nǹkan tẹ́ bá kọ́ á ran ìgbésí ayé yín lọ́wọ́ púpọ̀. Ẹ wá tẹpá mọ́ṣẹ́ kẹrẹ̀ra yín lẹ̀ kí ẹ ṣe nǹkan yín létòlétò, kẹfọgbọ́n àtòyè tó lọ fún yín ṣe ohunkóhun lénìí, kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú. Aago 10 láàárọ̀ sí aago 12 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọ́lọ̀ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ inú àtùpà Sagittarius, ẹ̀yin tàbí láàrin November 23 sí December 22, nǹkan lè kún lọ́rùn yín látàrí pé nǹkan máa fẹ́ pọ̀ lọ́tùn lósì tẹ́ fẹ́ mójútó lọ́jọ́ tòní. Ṣùgbọ́n nǹkan tẹ́ bá fẹ́ ṣe lọ́jọ́ tòní, ẹ rí dájú pé ẹ ṣe wọ́n létòlétò kí ẹ lè ṣàṣeyọrí kí ilẹ̀ tó ṣú kódà láàyè iṣẹ́ àbí níbikíbi. Ẹ rí dájú pé ẹ ṣe gbogbo létòlétò. Ó ṣeé ṣe kí ẹ lọ́pọ̀lọpọ̀ nǹkan náà tẹ́ fẹ́ mójútó nílé náà, kí ẹ rí dájú pé ẹ balance gbogbo ẹ̀ sí kan ní fíìsì bí kan ju bí kan lọ. Ẹ ṣòtítọ́ ẹ ṣòdodo láwùjọ àwọn èèyàn lénìí, ẹ má kàn jíjù bó ṣe ẹ lọ lórí ohunkóhun. Bẹ́ẹ̀ sì ni kí ẹ mú sùúrù lò kí ẹ gbà láfíà láàyè káyè tẹ́ bá wà. Bákan náà sì rèé, ẹ má ṣe lè ohun tẹ́lẹ̀ mú ṣe fẹ́nikẹ́ni, kí ẹ sì tẹpá mọ́ṣẹ́ lénìí dára. Blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 láàárọ̀ sí aago 11 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ eléruku Capricorn, ẹ̀yin tàbí láàrin December 23 sí January 19, ìdùnnú àtayọ̀ máa gba rẹ̀ láyìíká yín lọ́jọ́ tòní. Gbogbo nǹkan á ràn yín lọ́rùn lọ́jọ́ tòní. Ẹ lo àǹfààní ọjọ́ tòní láti wà pẹ̀lú mọ̀lẹ́bí àtàwọn tó ṣe é pé ó tọ́jọ́ mẹ́ta tẹ́tí ríra àtàwọn tó jẹ́ olólùfẹ́ yín. Ìyẹn á bí ìdùnnú abáyọ̀ fún yín, á sì jẹ́ kí ìbáṣepọ̀ yín kó túbọ̀ dánmọ́rán dáadáa sí i. Kò wá dára kí ẹ ṣàṣejù lórí ohunkóhun lénìí, ṣùgbọ́n ẹ lè ṣàwọn kan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún. Ó dára kí ẹ jẹ́ kára yín yá gágá lénìí. Ó dára kí ẹ fọgbọ́n àtòyè tó lọ fún yín ṣe ohunkóhun lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni gbogbo nǹkan tá bí ìdùnnú fún yín pátá báyìí náà ni kí ẹ ṣe. Grey jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tàbí láàrin January 20 sí February 19, ọjọ́ tòní ó ṣeé ṣe kí àìbalẹ̀ ọkàn fẹ́ máa wáyé fún yín tàbí kíkorò ọkàn fẹ́ máa wáyé fún yín. Kò sí nǹkan kí nǹkan tó lè fa àwọn nǹkan wọ̀nyí lọ́jọ́ tòní. Sùúrù báyìí lè máa lo. Ẹ ṣáà dájú pé ẹ kanra púpọ̀ mẹ́nikẹ́ni tó ṣe é kó súnmọ́ yín, má bàa ṣàkóbá fún mọ̀lára àwọn tó wà pẹ̀lú yín. Lọ́jọ́ tòní ká mọ̀ dájú pé ìṣòro máa wáyé nínú ìgbésí ayé ẹni, ìṣòro á máa wá máa lọ náà ni o. Lọ́jọ́ tòní kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ rẹra yín lẹ̀
kẹ̀tẹ̀ pamọ́ṣẹ́ bẹ́ẹ̀ sì lẹ lómìnira láti káàkiri lọ bíkíbi láti lọ wá oore tàbí láti lọ bá àwọn tó ṣe lólùfẹ́ yín bóyá yẹn tún lè jẹ́ kọ́kọ́ yín balẹ̀ pẹ̀sẹ̀. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Àkókò aago 2 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò tí ó dára rárá fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lénìí látàrí pé àkókò yẹn wà very unlucky fẹ́yìn tẹ́ ń lòràwọ̀ yìí. Ẹ̀yin tẹ́ ń lòràwọ̀ omi tí kì í ru Pisces, ẹ̀yin tàbí láàrin February 20 sí March 20 lọ́jọ́ tòní ìyọ̀ ó máa wáyé. Akitiyan tẹ́ bá ṣe láàyè iṣẹ́ á jẹyọ dáadáa, tẹ́ máa rí ṣe dáadáa ní ààyè iṣẹ́. Bẹ́ẹ̀ sì ni ọpọlọ pípé yín á jẹ́ ìta tó ràn yín lọ́wọ́ láàyè iṣẹ́ lọ́jọ́ tòní. Múùdù yín máa dára lọ́jọ́ tòní. Ìgboyà tẹ́ tún ní nínú ara yín ó máa peléke tá sì ràn yín lọ́wọ́ láti tún nímọ̀ nípa nǹkan tuntun láti tún ran ìgbésí ayé yín lọ́wọ́. Kódà tẹ́ bá yètè ṣe tán láàyè iṣẹ́ ó dára kẹ́ lo àkókò àti ìgbà pẹ̀lú àwọn olólùfẹ́ yín, ìyẹn tó jẹ́ kára yín yá gágá. Ẹ gbájúmọ́ṣẹ́ kẹ́ lè rere gbámú lénìí. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ free mind yín, kí ẹ ṣàwọn nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún dára. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Lẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.